challenges ti ń wá látọ̀ tó wò sí tí wọ́n rọ́ bí ṣe rábítà. la ilaha illallah láwọn tó bílẹ̀ rábítà. wọ́n dá rábítà lẹ̀. akramakumullah. àwọn náà ní fíkra. akramakumullah. rábítà táwọn fẹ́ dálẹ̀ kó máa jẹ́ rabitatul a'imma wal ulama fi biladi Yorùbá. kéde wọn bẹ́ẹ̀. akramakumullah. fi biladi Yorùbá. níjọ́ náà 1964 1962 bí ìgbà tí wọ́n lóyún ni ó ti wà nínú àpolùkẹ́ so but wọn ti bí 1964 ni wọ́n bí wọn sì pàdé kì í ṣe ìjókòó tí wọ́n jókòó wọn pàdé ní Mapo hall rí torí kò jọ bí tí wọ́n fẹ́ kò jọ bí tí wọ́n nǹkan iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe. Mapo hall ni tí ó jẹ́ àwọn olóṣèlú àwọn oníkíní kan so rábítà ìṣe olóṣèlú so wọ́n jókòó ní mọ́ṣáláṣí Ìbàdàn wọ́n kọ́ jókòó nílé ilé ìmáàmù Ìbàdàn ìmáàmù yẹn jẹ́ Ahmedul Mahali Baasunu ni wọ́n fi jókòó mbẹ́ wọ́n jókòó mbẹ́ wọ́n ṣètò nǹkan báyìí ká dálẹ̀ o báyìí la fẹ́ dálẹ̀ ìjókòó yẹn wọ́n fi ìmáàmù Baasunu wọ́n fi ṣe ìmáàmù àgbà wọ́n dẹ̀ fi ṣe president so bàbá tó fẹ́ ṣe tí wọ́n ní fíkra bàbá ò jẹ́ president ìdí méjì ni wọ́n fi gbé lọ Ìbàdàn ìgbà yẹn Ìbàdàn ni olúùlú fún Western Region yìí ilẹ̀ Yorùbá nìkan ṣo ni bẹ́ẹ̀ni Western Region yẹn ó kó gbogbo òlú dání ó jẹ́ ibi tí wọ́n ti ń sọ èdè abínibí lédè Yorùbá ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ yẹn ń jólú ìlú Western Region Ìbàdàn jẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ibi tí wọ́n ti ń sọ èdè Yorùbá tó dá sí pé kì í ṣe ẹ káàárọ̀ o nìkan kì í dẹ̀ ṣe àwọn tó kàn sọ ẹ káàárọ̀ o tẹ bá dé Sierra Leone tẹ́lẹ̀ àwọn tó máa ń pé ẹ káàárọ̀ bọ̀tẹ̀ ẹrú ni wọ́n àwọn ẹrú tí wọ́n dá padà bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n bà owó ẹrú jẹ́ wọ́n stop ẹ̀ pé wọ́n gbọ́dọ̀ ṣerú mọ́ tí wọ́n wá kó wọn lọ sí Brazil mọ́ wọn àdẹ́kọ̀ wọn lọ sí Amẹ́ríkà wọ́n dá wọn dúró ní Sierra Leone ní Freetown ibi kan dá wọn dúró sí náà ni wọ́n pè ní Freetown ní Sierra Leone so àwọn yẹn ibẹ̀ yẹn kọ́ là ń lọ so sọdí méjì fún akẹ́kọ̀ọ́ tó bàdàn wọn choose. àwọn yẹn lè máa sọ Yorùbá wọn ti wà diluted ibẹ̀ lajà Crowther ibẹ̀ ló ti kàwé ibi tó ti kàwé yẹn náà tó ń Fọ́nrabí so ó fi tú Bible sédè Yorùbá now bí rábítà ṣe bẹ̀rẹ̀ ni so kí wọ́n ní ó jẹ́ hadaf àti hadaf yẹn wọ́n wá kọ́ kalẹ̀ pé rábítà o rábítà tó la ń mọ̀wàlú wọ̀lá iṣẹ́ tó fẹ́ ṣe òun ni àkọ́kọ́ bẹ̀. tawhidu sufufil a'immati wal ulama. àfẹ́lẹ́ yóò máa ṣe tiẹ̀ lọ́tọ̀ ìmáàmù ni yóò máa ṣe tiẹ̀ lọ́tọ̀ ilé yóò máa ṣe tiẹ̀ wọ́n wá di yẹlẹyẹlẹ kí wọ́n papọ̀ tawhid sufufil a'immati wal ulama gbogbo àwọn afá ẹ̀jẹ̀ kẹ́mi wọ́n kù kí wọ́n máa ṣọ̀kan. wa islahu asalibil khitaba. a ṣe wáàsí a ṣe kútúbà eléyìí bọ́ bẹ́ẹ̀ lókàn máa ṣe kútúbà kan lọ tí kò ní mọ báwo láti ṣe kútúbà ẹ tún ọ̀rọ̀ káwọn tún ọ̀rọ̀ kútúbà yẹn ṣe. gbogbo àwọn ìmáàmù Jamiu akramakumullah ẹlẹ́ẹ̀kejì kí kálukú sì mọ ìwọ̀ ẹ̀tọ́ àwọn àfáà yẹn ó sì mọ wọ wọn àtijọba àtàràlú kan mọ ìwọ̀ wọn. gẹ́gẹ́ bí ẹni pé àwọn ni official leader fún àwọn mùsùlùmí. ẹlẹ́ẹ̀kẹta. tashkilu lijani allati tatawalla islah al-masajid aw islah at-ta'lim aw islah al-irshad. wọ́n yẹ manage mọ́ṣáláṣí ọkọ management mosque management wọ́n yẹ mú kò sínú ìṣẹlẹṣẹ so mosque management yẹn àgbéwọ̀ ni ọ̀tọ̀ tó ní tabakọ̀ lásìbẹ̀ ọ̀tọ̀ ni dáàmú islam ló lè wà mọ́sálásí islam ló lè wà reformation kì í ṣe management. yajibu an yakuna kullu imamin aliman. ó tọ́ ó ṣe dandan kí gbogbo ìmáàmù jẹ́ onímọ̀. wa in lam yajib an yakuna kullu alimin imaman. ó dàbí ṣe já sí pé gbogbo ẹni tó bá jẹ́ tí èso onímọ̀ wa in lam yajib an tí ẹ bá ṣọ̀rọ̀ yàn ìwé ṣọ̀rọ̀ yàn pé gbogbo onímọ̀ ni kò jẹ́ ìmáàmù àmọ́ ọ̀rọ̀ ni gbogbo ìmáàmù kò jẹ́ onímọ̀. so mímọ̀ ní afárá tó yóò gbà kọjá tó ìmáàmù bẹ́ẹ̀ ni. antum al-mas'uluna amama Allah. tó ráwọn ọlọ́wọ́ ó bi léèrè. la ilaha illallah. yóò máa ní kó la òun ẹsẹ̀ ní ìmáàmù òun la ṣáájú
òun ni á pè làwọn èèyàn kálukú wa tó sẹ́yìn gbogbo bó ṣe lè wọ́n kó tó bá dijọ́ àkè àmọ́ ó tó sẹ́yìn ìmáàmù ìmáàmù yẹn ní sèkún ṣe fún ẹbí ṣe fà yìí tàbí tí wọ́n bẹ̀rẹ̀ gidigidi. ولنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين. lọ́dọ̀ á bí wọ́n léèrè á bí àwọn tá a rán iṣẹ́ léèrè pé kó wá kọ́ àkáǹtì fúnṣẹ́ á wà á bí àwọn tá a rán wọn sí náà lọ́wọ́ pé báwo ni wọ́n ṣe jíṣẹ́ sí jíṣẹ́ fún yín. الإمام راعي وهو مسؤول عن رعيته. àdé sàlẹ́bí ni ìmáàmù kọ̀ọ̀kan ráìn wọ́n dàgbẹ́ bí adarun jẹ ni wọ́n wà mas'ulun an ra'iyatihi á bí léèrè báwo ló ṣe dáyẹ̀rẹ̀ jẹ. لا تتركوا مجالكم الوحيد بالطماعين والانتهازيين. kí ìmáàmù àwọn ìmáàmù yìí kí wọ́n má fààyè lẹ̀ wípé gbogbo ẹni tó nítàn náà طماعين àwọn onítàn náà والانتهازيين. àtàwọn tó jásí pé opportunist ni wọ́n gbogbo àwọn gold diggers kó má fún wọn láyè kó má fi ilẹ̀ káì tó náà bá ti jẹ́ owó ọ̀bìà kò ní fààyè lẹ̀ fún owó ọ̀bìà káwọn kọ́mọ́ lọ. اختاروا من بينكم إماما يكون رئيسا àwọn oníṣe àti fẹ́ ṣe kíni ẹyẹ ẹnìkan kó jágbẹnu sọ fún gbogbo àwọn ìmọ̀ọ́nì tó kù. يتكلم لكم عند ìyẹn ni pẹ́sidẹ́ǹtì Rabita. Allahu Akbar. yatakallamu lakum òun yóò máa gbẹnu sọ tí gbogbo nígbà tẹ̀lé ẹ bá lọ rí gọ́ọ̀mẹ̀ntì òun yóò ṣáájú tó sọ lọ́dọ̀ ìjọba. كل إمام وعالم gbogbo onímọ̀ kọ̀ọ̀kan àti ìmáàmù kọ̀ọ̀kan له حق أن تكون له مدرسة عربية ó tọ́ fáwọn ìmáàmù yẹn kí wọ́n nílé kí للحفاظ على عقيدة الإسلام láti lè ṣàdáàbòbò àkídà Islam وثقافته àti ọ̀làjú ẹ̀ على سائر المستويات والمراحل. ní gbogbo ìpele tó wà pátápátá. so iṣẹ́ responsibilities ni lọ́rùn ẹni tó bá jẹ ìmáàmù ìmáàmù yìí ṣe fáàrí o ìdá ṣe pé ìmáàmù yóò àtọmọ́tò jọ yóò máa pé ilé mi nìyí yóò máa fi lè ṣe fáàrí. iṣẹ́ ńlá ni ọ̀rẹ́ sọ pé ilé wọn ti ń jẹ mọ́mú mi wá kí ó ti di dandan tásìkò ìbá ti tó yìí. àwọn gbọdọ̀ tó kò kọ́ mọ́ nìyẹn wala yazidu zalimina illa khasara. so ìyẹn nìyẹn lójú bàbá wọ́n ṣe conference wọ́n lè má rí bá a ṣe ń ṣe nìsín. Spring Hotel nìbàdàn ni wọ́n ti ṣe. Spring Hotel bẹ́ẹ̀ ni Spring Hotel nìbàdàn òun ni wọ́n ti ṣe. àwọn tí èèyàn wá tó sì já àfáà ni wọ́n pè wọ́n. nínú àwọn tí èèyàn wá tí wọ́n yìí ṣara Rabita tí wọ́n yìí wá láti pé bí ìjọ Ahmadiyya wọ́n yìí ṣe Ahmadiyya o àmọ́ bí Ahmadiyya báyìí ni wọ́n múra ni wọ́n ṣe. inú wọn ni bàbá níwò olùkọ́ àgbà wọ́n wá sínú mítìnì yẹn tí wọ́n wá wọ́n mú àwọn ọmọ wọn dání gbogbo àwọn àbẹ̀wò àti ìṣe pé bóyá àwọn ọmọ wọn ṣe wọ́n mú dání yẹn kéékèèké báyìí ni wọ́n jẹ́ náà kéékèèké báyìí ni wọ́n tí wọ́n ń sáré kiri tí wọ́n tẹ̀lé bàbá wọn lẹ́yìn inú wọn ni pọfẹsọ nínú àwọn tí mo rí yẹn nínú wọn ni pọfẹsọ Khidir Abdulbaki kọ́lá bá ti ní ọgbọ̀n tó hewu ju tèmi lọ èmi ò tí ẹ hewu nínú mọ̀rọ̀ àtẹ̀gbọ́n Waziri so ìyẹn kọ́nfẹ́rẹ́nsì àkọ́kọ́ nìyẹn lọ́dọ̀ ayé Sheikh Adam lọ́nà ọ̀tàlá àná so kò àpàdà ṣe kọ́nfẹ́rẹ́nsì mi àwa ṣe kan lábẹ́kúta èyí tá a ṣe lábẹ́kúta yẹn òun ni tá a lè pè àbí tá a máa fẹnu pè ní àkọ́kọ́ tá a ṣe a pè ní kọ́nfẹ́rẹ́nsì pàṣẹ torí pé ẹni tó fẹ́ náwó ẹ̀ ambassador Sharafuddin Ìṣọ̀lá so wọ́n máa ń lo kí ó dáadáa wọ́n jẹ́ secretary to the state government nígbà yẹn wọ́n wá àṣẹ lábẹ́kúta nígbà tá a fi wọ́n jẹ bàbá àdínì àwọn ò lè ṣe bàbá àdínì yìí o káwọn máa fi oyè táwọn jẹ kíní kan làwọn máa fi wúyè conference yẹn wá ní àkọ́kọ́ àṣẹ conference yẹn àpè kálukú wọn wá ó dẹni tó ṣojú president Buhari ọdún ọlọ́ta lánàá Ọbáfẹ́mi Ojúdù wọn wá ń gbà yẹn so àṣẹ lábẹ́kúta bẹ̀ àwọn ni wọ́n gba hòtẹ́ẹ̀lì fún wa so àṣẹ ọjọ́ tàbí ṣe bọ́jọ́ méjì àbọ́jọ́ mẹ́ta ni ìyẹn àṣẹ àwọn ibẹ̀ láti wá rí ṣe communique wípé ta irú nǹkan tá a ṣe yìí o ẹjẹ́ a máa ṣe lọ́dọọdún kórúkọ Rabita kó má parẹ́ wọ́n dàbí pé Rabita ń rí nǹkan gbé ṣe
àmọ́ nígbà tí a dìde níbẹ̀ community yẹn abẹ́ kápẹ́ẹ̀tì ni wọ́n gbé sí. ọdún kejì àárí ẹja pé kíní gàdárùn kíní wọ́n tẹ̀ mọ́lẹ̀ torí pàwọn èèyàn tó ń jẹ́ tí wọ́n lè mọ̀ ń pa ìtàn rábítà yẹn tí wọ́n sì ń fẹ́ lọ síwájú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ti ṣaláìsí. rahmatullahi alayhim jami'an. ọlọ́run kò bá tẹ̀ wọ́n. ló fi wá di pé abẹ́ríkù aláwa mú ní nígbà tí ó bá ságbà mọ́ ó di kọ́ ọmọ kékeré kó máa lérí pé fáwọn ìyàwó àgbàlagbà tí wọ́n ti kú. فهلكت رجال الحي أبها سبيل القوم يهلك بالطلاق سبيل القوم يهلك بالطلاق ìzàhánà táwọn ìṣẹ́ lọ́la háyè àdá ládùúgbò táwọn èèyàn àgbàlagbà abẹ tí wọ́n bá kú tán adéhà sọ bí yorùbá ní ẹni tó kéré nù jọ yóò máa dé mo fọlọ́ gbọ́dọ̀ ayé tẹ̀ ìyàwó àwọn àgbàlagbà tó ti kú yẹn tó ń lójoogun ẹ̀ yóò máa lé fún ẹ pé ayé tẹ̀ kálukú máa bẹ̀rẹ̀ pé àdákùn máa bẹ̀rẹ̀ máa síbọ̀kọ̀ ìyàwó sì lè kéré pé yóò lọ́dí. so ìyẹn ni ní tó ń ṣẹlẹ̀ nìyẹn. so conference yẹn community ta ẹgbẹ́ oríṣi ìgbà náà iṣẹ́ ògbó lórí ẹ̀. wọ́n sílẹ̀ pẹ̀sẹ̀ abẹ́rẹ́ káfíńsì ìgbà tó wá di èṣí lọ́dún tó kọjá 2024 2024 bẹ́ẹ̀ ni sà. kíní yóò gbọ́dọ̀ dìde padà gbogbo bá ti ṣe ó gbọ́dọ̀ dìde kò gbọ́dọ̀ já sí pé yóò kàn kú kalẹ̀ rábìtò máa wá jó àjò rẹ̀ yìí tí ó máa gbé orúkọ lásán tí ó ní sẹ́ni lára kò ní sẹ́ni rábìtò á máa wá fi pawó bàbá fi pawó wọ́n wá jókòó sí owó yìí á máa wá pín iṣẹ́ bẹ̀rẹ̀ àníṣe kì í ṣe ìjà akọ́nàkọ́nà lọ́sàn. mo wá organize pẹ̀lú bàbá ìmọ̀ọ́mù jẹ̀bú ọ̀dọ̀mọ̀lọ́ hayatọ̀ orí challenges ti ń wá látọ̀ tó wọ́n sì tí wọ́n rọ́ bí ṣe rábítà la ilaha illallah láwọn ọ̀tá bílógún rábítà akọ́nàkọ́nà muslim kí ló ń jẹ́ mo mọ̀ bá ṣe wọ́n akọ́nàkọ́nà lọ́sàn. àwọn tó dálẹ̀ wọ́n dá muslim lẹ̀ akọ́nàkọ́nà brọ́dà wa kan Abdul Fatai Abdulmajid ẹni ẹlẹ́ẹ̀kejì brọ́dà wa Shuaib ó ti di senator nísìn lábẹ́kúta mẹ́rin akọ́nàkọ́nà lọ́sàn. ó kọlà mẹ́ta báyìí òun ló jẹ́ ló ṣe secretary wọn ìlú orúkọ mọ̀ ẹ́ wọ́n jẹ́ orúkọ Muslim professionals àbí nǹkan so wọ́n wá pé meeting àwọn odidi ọjọ́ mi ti ń sọ̀rọ̀ yẹn akọ́nàkọ́nà lọ́wọ́ bá wá bẹ̀ wọ́n ká tètè lọ nítorí àsìkò mi ò fẹ́ kí àsìkò lọ àwọn ọlọ́sàdá Muslim lẹ̀ mo sì wà nínú bẹ̀ wọ́n pè mí síbẹ̀ akọ́nàkọ́nà lọ́sàn. mo wà nínú ẹ̀ ojú mi báyìí wọ́n dára Muslim sí àtẹ́lẹwọ́ mi báyìí akọ́nàkọ́nà lọ́sàn. ó sì ní nǹkan tí mo sọ fún wọn bẹ́ẹ̀ ni ó ní nǹkan tí mo sọ fún wọn jọ́nà mi ẹ lọ́mọ pé ẹ lè rọra bíkà sẹ́yìn o ni mo fi padà wá júwe wọn fún bàbá bí ò bá kú gẹ́gẹ́ bí secretary rábìtà jọ́nà wọ́n lè gbà wọ́n wọlé Ìbàdàn ni wọ́n padà ti wá mórúkọ àwọn tó fẹ́ tó lọ́bì tó fẹ́ máa ṣe kíni nǹkan tí wọ́n náà dúró lórí pé àwọn fẹ́ tanta not ipe wọn èyí ká àwọn sí anything so ká dákanlẹ̀ ní south náà dákanlẹ̀ ní south west kó máa jẹ́ Muslim Ummah of south western Nigeria akọ́nàkọ́nà lọ́ wọn ni muslim òun ni Muslim muslim umma then close ẹ̀ akọ́nàkọ́nà ọ wá di pé rábítà ni ó máa wá tún sọmọ lẹ́yìn Muslim àwa rábítà tá a bá mọ iye ara wa àwa ni mas'ul al-imam ra'in wa huwa mas'ulun an ra'iyatihi àwọn Muslim gbogbo àwọn tàbí wọ́n yẹ ṣe ìmáàmù ṣé wọ́n lè bá wọ́n lè sọ̀rọ̀ ṣé wọ́n ní mọ́ṣáláṣí tó ti ń kírun fún wọn èèyàn mìíràn ló ń gbọ́ túbà wọn. mímbà rírì gẹ́gẹ́ bí Jamaluddin Afghani bó ti sọ wípé mímbà tabawo láti ìlú Afghanistan níjọ́ náà tabawo láti Afghanistan wá sí mọ́ṣáláṣí níbi wá sí Maghrib mọ́ṣáláṣí tó wà ń bẹ̀ níjọ́ náà lọ́wọ́ ó kà sí 200 láwọn mọ́ṣáláṣí ńláńláńláńlá àwọn mọ́ṣáláṣí tẹ́ni wọ́n bá lẹ́kọ̀ọ́ mímbà yẹn tí wọ́n lò gẹ́gẹ́ bó ṣe yẹ kí wọ́n lò wọ́n gà yára mẹ́ṣọ́ tàrí tí wọ́n tí mọ̀ bẹ́ẹ̀ akọ́nàkọ́nà lọ́sàn. so àwọn tó ní mọ́ṣáláṣí tí wọ́n bá wọn jọ sọ̀rọ̀ tí wọ́n ṣe kútúbà fún wọn tí wọ́n gbọ́ àwọn làwọn ìmáàmù akọ́nàkọ́nà lọ́ tí o tún ṣe occasional pé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni
so Akramakumullah. ìyẹn ni so rábìtà máa fi jẹ́ rábìtà bẹ́ẹ̀ ni sà kí rábìtà mọ iye rẹ̀ bẹ́ẹ̀ ni nígbà tó wà bí 2024 sà. ara lo Ìjẹ̀bú Òde Akramakumullah. Imam Ìjẹ̀bú Òde mo pè wọ́n báwo ni kẹ́hìn kankan báyìí wọ́n ló dá a lè ṣe ẹ̀yìn ọba Ìjẹ̀bú kọ́ Àwùjalẹ̀ wọ́n ló dá ok ẹ̀yìn Àwùjalẹ̀ ẹ̀ bá wa rí ipe a fẹ́ ṣe conference wọ́n dẹ̀ lọ wọ́n rí wọ́n mú níjọba fẹ́ bẹ̀rẹ̀ conference yẹn ọ̀pọ̀lọpọ̀ ò lérò kó ṣe ṣe nínú àwọn tí wọ́n ń wá sínú rábìtà gan àti nínú àwọn tá a fi dolóyè nínú rábìtà àbáyé ok àwọn tá a bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èèyàn mẹ́ta ni mo organize ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀yin mo fi ṣe organizing committee LOC local organizing committee. ẹ̀yin yẹn wọ́n ní bọ̀dá fẹ́ ọ̀wọ̀ ọlọ́run oṣòwò àárí làbá bẹ̀rẹ̀ wọ́n á mú Dohab Mustapha Hussein Dohab mo mú ẹni tó jẹ mufti ní ìsìn Sheikh Abdulrazak Abdulaziz Ìṣọ̀lá mo mú Sugar Wakilu Muslimin l'Abẹ́òkúta ẹ wá owó ẹyà bójú ẹyà ni ẹ wà á nídìí owó táfi ṣe kíní ṣàṣe kó ṣàṣe tàbá ti rí àdánwò yín padà Akramakumullah. wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ṣe bẹ̀rẹ̀ yóò ṣe kó ṣe wọ́n tẹ blókì wọ́n tẹ gbogbo kíní ìjáde ọjọ́ tá a fẹ́ bẹ̀rẹ̀ Imam Ìjẹ̀bú pẹ̀lú gbogbo Ìjẹ̀bú wọ́n dúró tì wá Jazakallahu khairan. so àṣeyẹn ìjọ àkọ́kọ́ tá a bẹ̀rẹ̀ Professor Olóyèdé la fi ṣe ẹni tí ó sọ̀rọ̀ keynote speaker torí pọ́ńpù Ògùn state ni Akramakumullah. so òun la fi ṣe kíni ọmọ Ògùn state ní ọmọ Markazi ni la bẹ̀rẹ̀ fún eré ní àwàdà ni ìjọ àkọ́kọ́ bẹ́ẹ̀ni sà ìjọ kejì bẹ́ẹ̀ni sà. bọ́sì bí kálukú ṣe rí ni pé gbogbo àwọn olóyè kí ló ti dùn. àwọn olóyè èdè wa wí ta lérò pé wọ́n wà wọ́n fi wa lówó tí wọ́n làwọn náà máa ń sáré ìjọ kẹta yẹn la ní ok ọba Ìjẹ̀bú Òde Àwùjalẹ̀ nínú gbogbo ọba ilẹ̀ Yorùbá kò sẹ́ni tó gùn lẹ́mìí tó kò sẹ́ni tó pẹ́ lórí oyè ọba tó kò sì sí ẹni tí ó ní contribution tó contribution yẹn ni pé ó gbé bíìlì kan lọ sí house ní Ogun State wípé gbogbo ọba tó bá jẹ ẹ fi ilẹ̀ kó ṣe ẹ̀sìn tó bá wù wọ́n má dààmú ẹ̀ bí Àwùjalẹ̀ náà ṣe jọba ni kò sí bí bíìlì yẹn wọ́n gbé lọ wọ́n ṣàpàṣẹ láàánú pé ó yẹ ká fi jẹ Amiru Muluki Muslimin èyí sọba tó gbogbo yóò sì jó ń patí èyí sọba tí ń lọ ṣọ́ọ̀ṣì tí ń lọ gbogbo ẹ̀ kì í sọba ọba tó mọ rẹ̀ lọ́ba ni wọ́n tún wá ṣiṣẹ́ ńlá láti wẹ̀sìn. bẹ́ẹ̀ ni lọ́ba yẹn bá dà sáwọn arábítà lẹ Yorùbá ló fẹ́ fún un lóye òun ti ṣe tẹ́wọ̀ owó gbà wọ́n mọ gbogbo àwọn bàbá yẹn. bẹ́ẹ̀ ni a lọ bẹ̀ Ogun State ló máa fún wa lówó ó sì fún wa Ogun State government Akramakumullah sà. kí ni à ń pè gọ́vnọ̀ Dàpọ̀ Abíọ́dún ẹ̀wọ̀n náà fún wa so gbogbo àwọn owó wọ̀nyí la rí gbogbo hòtẹ́ẹ̀lì tá a gbà bẹ́ẹ̀ni sà. àwọn owó yẹn la wá rí fi sanwó hòtẹ́ẹ̀lì a rí open bank Akramakumullah. àwọn yẹn jẹun náà. ìjẹ́ ni mo fún wa sísun ìgbélé gbogbo àwọn ìnáwó wọ̀nyí ó dá sí pé ẹ ti gba àtọ́wọ̀n Ọlọ́run tẹ́lẹ̀ Ọlọ́run wá sábàdà nínú àwọn tó wọlé ní ìbẹ̀rẹ̀ àwárí àwọn owó náà yọ Akramakumullah sà. tí ò fi ní gbèsè alhamdulillah fi sí àkáǹtì fún rábítà láti jọ́ náà láti gbà náà ẹ̀rọ fi sí àkáǹtì fún rábítà tí ò sáǹfà